nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú síkà àdéhùn fún mi lówó mi. Mo lóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Hello sir. Hello sir. Abẹ́ni sir, mo wà níbí báyìí sir. Mo wà níbí sir. Larry. Okay sir. Larry. Máa dúró dè sir. Larry. Báwo ni? Pẹ̀lẹ́. Àmì kú àdúrà. Ọlọ́run kúkú gbàdúrà wa. Mo rí pé 6 ti fẹ́ lù náà ni mo ní kí n bẹ gbóúnjẹ tí wàá fi bírèkì wa. Pẹ̀lẹ́, jáká ṣe gbèsè bíbá yìí nù. Pẹ̀lẹ́, Ọlọ́run á gbàdúrà wa lágbára Ọlọ́run. Pásítọ̀ tó ló wà níbí nǹkan. Mi ò tí ì rí wọn lọ́lọ́ pé evangelism látẹ̀ nǹkan. Mi ò tí ì rí wọn ibi mo wà látẹ̀ nǹkan báyìí. Ó ṣe máa tẹ̀. Báwo wà ní? À ń gbàdúrà Ọlọ́run ṣàánú wa. Ibi tó pọ́pẹ́ lọ ńkọ́? Wo, mo ti lọ. Báwo wà ní? Ó, àfi sùúrù. Then èmi náà ti pe uncle mi yẹn. Okay. So mo ti pe wọn, mo dẹ̀ ti ṣàlàyé fún wọn. Wọ́n lọ́nà máa ṣe ìyanu. Wọ́n ti fi mí lọ́kàn balẹ̀. Jẹ́ kí n check. Okay. This is 20 minutes to 6. So I feel, but before then, check ká gbàdúrà. Hello sir. Yes sir, mo ṣe wá níbí báyìí sir. Àwọn ìbejì kan wà níbí báyìí pẹ̀lú mi. Bẹ́ẹ̀ ni sir. Ọkùnrin kan náà wà níbí báyìí pẹ̀lú obìnrin kan. Bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà lọ́tà. Ẹ lè wálé ni mọ́ sir. Bóyá màá check in lọ lábẹ́ yẹn sir. Okay sir. Ẹ ṣé gan sir. All right. Ẹ ṣé sir. Ó dà ní pé sọ bọ́ọ̀lù wà mọ́lẹ̀ yìí. Ká máa lọ. Jẹ́ ká kúrò níbí. Kó tó yan sóbìnrin. Jẹ́ ká máa lọ. Arákùnrin. Màmá. Ó wí tẹ̀lé mi o. Ó dá màmá. Ẹni lọ́nà ló lọ́nà. Ẹni lọ́nà ló lọ́nà. Olùtọ̀nà. Olùtọ̀nà. Lànà àjọ ayé mi. Lànà àjọ ayé mi. Má jẹ́ n rá máyé. Má jẹ́ n rá máyé. Má jẹ́ n bá gbà lọ. Má jẹ́ n bá gbà lọ. Ọjà kan bẹ. Ọjà oríta mẹ́ta ni wọ́n ń pè. Ibẹ̀ ló ti lọ rè bá wọn lọ́jà. Tó sì dá ẹnìkan lókòwò. Àmọ́ rí dájú pé ó rí ẹnìkan dá lókòwò. Tó bá rẹ́ ẹnìkankan dá lókòwò, ó léwu fún ọ o. Ó yá. Àwọn màmá, ṣé tí n bá lọ báyìí ṣó dájú pé màá rọ́jà náà lọ? Wọ́n tún sátòrí asán. Ó yá. Wọ́n lọ. Ẹ ṣé wọn. Ẹ ṣé wọn. Wọ́n fẹ́fẹ́ onífẹ́ kó má kọ́ ògì oko lára o. Ire wájú, ire ẹ̀yìn, ire ọ̀tún, ire òsì, mo pẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ rẹ. Ó ní sírìn, ó ní báwọn bùrìbùrì kó fẹsẹ̀ kọ lọ́lọ́ Elédùmarè ọba. Mo pẹ́ kó lọ́rẹ́ kó sì túbọ̀ rẹ̀. Ẹ wá ra ohun tá ń tà o. Ohun tá ń tà rèé. Ẹ wá ra ohun tá ń tà. Ẹ máa bọ̀ ń bí. Ẹ wá ra ohun tá ń tà. Ìfọ̀kànbalẹ̀ wà lọ́dọ̀ mi. Tó bá fẹ́ ìyàwó alálùbáríkà máa bọ̀. Ọkọ tí ń fini lọ́kàn balẹ̀. Tó bá fẹ́ lọ síwájú máa bọ̀ ń bí. Ẹ wá ra ohun tá ń tà o. Ohun tá ń tà rèé. Ẹ wá ra ohun tá ń tà. Ẹ kú ọjà o. Ẹ kú ọjà o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ nájà ni àti pé mo fẹ́ dá èèyàn kan lókòwò. Ìwọ. Ṣé ìwọ ní owó tó lè fi dáyàn kan lókòwò ni? Mo ní. Owó rẹ̀ ń bì. Arákùnrin, gbé owó rẹ lọ kó lọ rè ná owó rẹ ní ọjà bòmí. Ẹ jọ̀ọ́ màmá, ẹ jọ̀ọ́ ní pé kí wá sínú ọjà yìí ni pé kí wá nájà kí dẹ̀ tún dá èèyàn kan lókòwò. Ẹ jọ̀ọ́. Arákùnrin, tí o bá fẹ́ kan àbùkù, kúrò ní ọjà yìí. Ẹ wá ra ohun tá ń tà o. Ohun tá ń tà rèé. Ẹ wá ra ohun tá ń tà.
Ta ló dá lókòwò nù wọn? Ta ló dá lókòwò nù wọn? Màmá mi dẹ́nì kọ̀ọ̀kan lókòwò wọ́n gbowó lọ́wọ́ mi owó rèé màmá owó rèé lọ́wọ́ mi. O ò rí ẹnikẹ́ni dá lókòwò nù wọn. Wọ́n gbowó owó rèé. Má yẹ kí n parọ́ fún ẹ o. Àti làtìlù rẹ ó léwu fún ọ o. Ó léwu o. Màmá ẹ jọ̀ọ́ màmá ẹ má fi mí lẹ́nu màmá ẹ jọ̀ọ́ màmá ẹ má ti lọ ni màmá ẹ jọ̀ọ́. Màmá. Láàrin. Saamu. Ẹ tún mọ ilé inú mi. Mi ò ṣe ní ìmọ̀ gbà tí o ṣe pé kò sí nínú ayé. Láàrin, kí ló ṣe ń bí? The last time tí mo gbọ́, Màlè ló wá. Kí ló wá ṣe ní Nàìjà? Ṣọ́ ń lé ẹni. Kí ló ṣẹlẹ̀? Wo bó ṣe ń sùn lórí òkè. Báwo lè mọ sọ bẹ́ẹ̀? Ó ṣe lálàá burúkú kan tó ń sìn sí mi. O lálàá burúkú lórí òkè. Ọlọ́run má jàrí bí kẹ́. Ó dà tó bá jẹ́ pé lóòótọ́ náà ni àlá burúkú náà ló lá. Torí ibi tó wà yìí, ilẹ̀ ńlá ni, ọ̀dọ̀ májíkàrí. Ó lè kéré o, but ohun tó ń jáde lẹ́nu ẹ̀, tó ń jáde lára ẹ̀, fire ni. It's fire. Ibi tó gun ayé ẹ̀ ti máa ṣẹ́ ni tí solution ti máa wà lélẹ̀. But jọ, aláwo ló lá. Kí n má wọ̀rí. Kò sí wàhálà. Bọ́kùnrin ṣe ń ṣe náà ọkùnrin máa ń ní àmúmọ́ra. Kò sí wàhálà. Mo ti bí ẹni question mẹ́ta kò sí tó rí dáhùn bẹ́ẹ̀. Màlè ní mo rò pé ó wà. Mi dẹ̀ mọ̀ tó ń ṣe ní Nàìjà. Olóò lálà burúkú. Mo lálà wò. Ó dáhùn. Kí ló sọ fún mi? Ẹ má wọ̀rí. Ẹ má wọ̀rí. Kí n máa lọ tèmi dẹ̀ ni. No problem. Bra Saamu ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan ni. For real, láyé tá wà yìí, ṣé àwọn ọmọ orí ta wà? Kí lè sọ? No, kí ni mí ni àwọn ọmọ oge oríta? Wash now. Ṣó mú ẹ̀rí ni, ṣó mọ̀ rí níbì kan, ṣó ṣe ti ni. Ṣé bí question ló béèrè? Mo mọ àwọn ọmọ oríta jàre, mo mọ̀ wọ́n. Ẹ jọ̀ọ́ fẹ́ kẹ́ mú mi dọ́dọ̀ wọn ni. Kí n mú ẹ dọ́dọ̀ ọmọge oríta? Ẹ̀yin sì dá. Ṣé ó ní í ṣe pẹ̀lú àlá tó lá ni? Bẹ́ẹ̀ni. Ọba. Ọba. I dove my heart for you. What do you say? I dove my heart for you. Are you see? Sincerely. Ṣé pé mo brainwash ẹ? Bẹ́ẹ̀ni. Mo jẹ́ fi gẹ́ẹ̀tì ìṣòro tó ní. Ohun tó ń sàn láti sọ pé ṣé màá tó ń jẹ́ ọmọge oríta? Àwọn àṣàdá. Àwọn first class olóṣó. Ìtumọ̀ ẹ̀ ni pé ó ti fà bẹ́ẹ̀ kan lọ́dọ̀ olóṣó. Ó wá sórí òkè kọ́lọ́ lè gbà. Wisdom. Olóṣè ń béèrè pé ṣé mo mọ ọmọ ẹgbẹ́. Ìyàwó ọmọ kan wà ládùúgbò mi. Ọ̀dẹ̀jà ara wọn ló ti fara kọ. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ? Kò lè gbọ́. Ẹni pé mo rọra ń sọ ni. Mo rọra sọ̀rọ̀. Mo ń wá àwọn àdírẹ́sì àwọn ibi tọ́mọ oríta wà ní. Pọ̀ ibì kan wá sórí mi báyìí. Mo mọ ibi tọ́mọ oríta wà. I'm a genius. Ọba. Mami. Ọba. Já lọ́dọ̀ ọmọ oríta. Ọba. Já lọ́dọ̀ ọmọ oríta. Kò tó ti ń wọ̀. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Ẹ̀yin má ní ṣòde mi lọ́ngẹ̀ má ní ṣòde mi bẹ́ẹ̀. Mo ti débi tí mo mú lọ. Mo ti débẹ̀. Ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ tí yín o. Lábẹ́. Fitifiti. Saamu. Bọ̀bọ̀ ojú mi ló lè kọ́ yìí. Saamu mú kí yìí. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ ra jàre. Ọmọge oríta tó àmì nǹkan. Saamu kí ni ìtumọ̀ ọmọge oríta? Kí ló ń jẹ́ ọmọge oríta? Wo bọ́sì kọta ni mo gbé ìwọlé máa. Ẹ tó wá ń gbógun ilé ni mò ń sọ. Àlọ́mọge oríta tẹ̀ wà lulẹ̀. Saamu mi ò mẹ́ni tẹ́ ń béèrè. Ọmọge wo lẹ̀ ń béèrè tó ń gbé bíbá yìí? Àbí ṣẹ́kùn ṣe Mary lẹ̀ ń béèrè? Ṣé Mary lẹ̀ ń pè? Mary lẹ̀ yín pè. Mama! Ashana!
grade A1 Ashana olóṣó alpha ṣábẹ́ ò ti ìlànà báwo níṣẹ́. Iṣẹ́ ìwé wọlé gbé fún mi. Iṣẹ́ wo ló kì í ṣe? Ṣé o ti upgrade ìdọ̀sán ni? Ṣálẹ́ nìkan lẹ máa ń lò mọ́ ni. Mi ò ti rí yín lẹ́gbẹ̀ẹ́ báǹkì. Lọ́sọ̀ọ̀sán tẹ́ ẹ máa ń dúró tẹ́ bá ṣe báyìí. Ìwọ àtàwọn tó kù ẹ̀ ń kọ́. Tẹ́ ìjọ ń ṣiṣẹ́ aṣẹ́wó. Ṣé ẹ wà òkè ṣá? Gbẹ́nu sọ̀rọ̀ ọmọge oríta. Ṣé ẹ ṣí eré ṣá? Ẹ wálé mi dẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀tì mi, ẹ pẹ́ mi lọ́mọ oríta, ẹ pẹ́ mi lọ ẹjọ́ láàrin èmi àti iṣẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ títì rí. Mo rí ẹ lẹ́gbẹ̀ẹ́ títì. Òpó lọ́kọ́ ni ẹni. Òpó lọ́kọ́ ni ẹ ṣé kò síbi tó ń dúró sí, ṣé mi ò rí ẹni? Ṣé mi ò pè é rí? Ṣé mi ò pè é lẹ́pẹ́ kí ló dúró ṣe ń bẹ̀? Tó ló ń dúró dẹ̀gbẹ́ ẹ̀kan wèrè, tó wọ bomb shot, tó wọ tan top. Ṣé mi ò rí ẹni? Aṣẹ́wó ni ọmọge oríta ni ẹ, ọmọge oríta ni ẹ. Ìwọ́ládé ń wá. Ó rẹ̀ ó, bọ̀bọ̀ yìí ni o. Ẹ̀yin ló ń wá o, ẹ̀yin ọmọge oríta o. Mi mọ ètò gbé nínú yín tẹ́ ẹ kó bọ́mọ̀ lọ́mọ tó fún wádìí kó wá lọ sí ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ tó fi lọ ń sunkún. Ọlọ́mọge oríta kan ló ń gbé, ẹ̀yin lè bá yí ẹ̀jẹ̀ débẹ̀, ó ní bọ̀bọ̀ yìí. Bọ̀dá Saamu mo rí pé èèyàn embarrass babe báyìí. Kò bá mẹ́gbà kó fi nà mí ni. Aláìlọ́pọlọ owó ìfẹ́ sọ mí di sọ́kẹ̀tì. Ó jẹ́ sọ́rẹ́. Ẹ tẹ̀ wá dúró. Tó bá yẹ pé lóòótọ́ iṣẹ́ olóṣèlú ló ń ṣe, ṣé ó yẹ kí Bọ̀dá Saamu wá tóbi oníkà mẹ́sàn-án kà? Ayé ẹ̀ ò ní dáa. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Olórí burúkú olóòṣì, wèrè aré òrówó olè sàn. O tún dá sọ̀rọ̀ ọlọ́rọ̀. Ayé gbogbo yìí máa bàjẹ́ ni. Ẹ̀yin olórí burúkú àtàgbà tọmọdé inú yín. Tí yín máa yẹ ni. Wèrè kábàámọ̀ tẹ̀ tó máa yẹ inú àwọn méjèèjì. Ìwọ tó ń ta bẹ́ẹ̀ jẹun. Ìwọ tó ń ta bẹ́ẹ̀ jẹun àtẹ̀mí tí mo ní professional job. Káwọn ẹni tí tiẹ̀ máa bàjẹ́. Olórí burúkú ọmọ àṣìírè. Ọmọge oríta. Ìkànnì ẹnu eléyìí ti bọ́ ṣé ká lọ síbòmí. Báwo lè ń ṣe báyìí? Àwọn ọmọ olóṣòkò ni mò ń sọ. Àwọn ọmọge oríta àwọn tó wọ bùbá white àti ìró tó gbé igbá síwájú. Kí ló sọ? Àwọn yẹn ni mò ń sọ, kò ń ṣe àwọn olóṣò eléyìí. You understand? Àwọn tó wọ white bí pé kán wọ bùbá white. Bùbá white àti ìró. Kán wá ró white. Kán wá gbé igbá síwájú àbí kán gbèrú báwọn ìyá wa ọlọ́mọlú. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe eré àwọn eléyìí Bọ̀dá Saamu, ibo lẹ mú mi wá yìí. Ṣé kò ṣe é ṣá? Ṣé kò tó sọ fún mi nìyẹn? Olóhùn wá ọmọge oríta. Mo dẹ̀ rò pé àwọn ọmọ aláṣẹ́wé ló wá. Ṣó lálàáfíà ṣá? Ṣé kò ṣe é? Wo bí o, ọ̀tọ̀ ni pé orí òkè o. Téèyàn bá ní ìṣòro èèyàn lọ orí òkè lóòótọ́. Àbọ̀ ìṣòro tó ní kì í ṣọ̀rọ̀ orí òkè o. Kò yẹ hospital ló máa gbà lọ o. Psychiatric hospital ló máa gbà lọ tó máa lọ yẹ ọpọlọ ẹ wò. Ìwọ fúnra rẹ ló sọ fún mi pé ọmọge oríta lòun wá ipò oníṣòro ń bẹ̀. Mo dẹ̀ mú wá sọ́dọ̀ àwọn olóṣó. Ẹ̀wọ̀n kò lóṣó lélẹ̀. Ṣẹ́wọ̀n kí ilé ìyá nurse ṣẹ́wọ̀n kí lẹ́gbẹ̀ẹ́ ní bus quarter tó wà bẹ̀. Àwọn ọmọ olóṣó mi wà bẹ̀. Ṣẹ́wọ̀n kí ọ̀dọ̀ pásítọ̀ ilé tá a máa kọ̀ǹkà tó kọ̀dọ̀ pásítọ̀ ṣẹ́wọ̀n káwọn ọmọ olóṣó mi wà bẹ̀. Ìyẹn ló fẹ́ máa mú káàkiri yìí o. Mi ò mọ̀ pé mi ò rò pé orí ẹ pé o. Mi ò rò pé ó rò pé mo ní iṣẹ́ ni. Ṣé mo lẹ́sbìsì tó yẹ ni? Ṣé mo lẹ́sbìsì ni? Saamu láìkọ̀dẹ̀ máa ń ṣe báyìí. Báwo lẹ máa ń ṣe bọ́? Mo ní pé mo rí àwọn ọmọ oge ológi ẹlẹ́bẹ̀ẹ́ mú lọ bá àwọn ọmọ olóṣó. Ṣọ́ọ̀kì mo fẹ́ folóṣó ṣe. Ṣé olóṣó mo bá yín sọ ní Bọ̀dá Saamu? Sẹ́mi máa àwọn ọmọ tó wọṣọ wáìtì tí wọ́n sọ. Àwọn orókè mo sọ fún yín ẹ̀ẹ́bẹ̀ẹ́ mú lọ bá àwọn olóṣó. Kí mo fẹ́ folóṣó ṣe lọ ibi tọ́rọ̀ yìí dé bá? Àbórí eléyò pé ṣé mo wà lójú àlá ẹ ni? Ṣé mo wà lójú àlá tó ọ̀la ni? Mo rò pé nǹkan ṣọ̀tá ẹ. Ṣé mo tún ti sọ? Brother, báwo ni jàre ẹ pẹ̀lẹ́ jàre? Bílẹ̀ láàrin ọ̀gbà lélẹ́lẹ́. Kò ní bàjẹ́ ọ̀gá mi. Nítorí ẹ gbò. Ojú yìí rè ó ti pẹ́ kí ló ṣẹlẹ̀? Pàdé mi. How you dey how your side na? How everything na? Ọmọ ó ti pẹ́ gan-an. Ìlàrí. Ṣé o rántí bèbí? Ojú ẹ̀. Wo dáadáa. Mi ò rojú ẹ̀ ó ti pẹ́. Mo máa ń tètè gbàgbé nǹkan 2 years ago tí mo pè é ní fídíò kan nígbà tó ṣe wà ní ọ̀hún yẹn. That my babe bí àìtó làásù mi dì sàn. Ó ti pẹ́ o. Ọmọ èmi ò kí ń gbé obìnrin káàkiri, you understand. Mo kì í ṣojú méjì náà, kò já wọn bọ̀dá kan, kò jọ wọn níwájú. Kí ló mi ṣé mi jọ̀wọ́ tó máa ń kú tó máa ń gbé tèmi tọ̀la ni. Láàrin mọ́ni kí ló ń ṣẹlẹ̀? Àwọn ẹ̀fìn kí ló ń ṣẹlẹ̀? 5 minutes mọ̀. Ẹ máa rí máa ṣẹ́tù yín máa rí. Kí ló sọ? Mo ní máa ṣẹ́tù yín. Mo rò kò rí ẹ pé ṣé yẹ eré epo sí mọ́tò èkó tó gbé jáde ìwà ṣẹ́tù èmi. Rọ̀ṣà rẹ̀ ní sùúrù pàdé wa lélẹ́yìn ó ti pẹ́ láti rí ìràgọ́sẹ̀ láàárín. Ọjọ́ àbí mo ṣe kù ọlọ́run nǹkan lọ fún èkó lọ straight rárá. Ó kàn lọ ó ń kọ́ fún yín. Bọ́dà mi ọlọ́run ìdí parọ́ fún yín ọlọ́run. Gbogbo ayé ló sọ jù. Ẹ̀yin tí wọ́n máa ṣe fún mi ọ̀yá mi
mind Ọlọ́run. Segele no, you na blood now, you understand? But we dey comot like this. You understand? So ma fún ẹni card ẹ̀gbọ́n mi office wọn. Okay. So wàá bá mi bẹ̀ so ma ráyè sọ dáadáa. Okay. You understand? I dey come my bro. Baby, hold on. Kí ló fẹ́ ṣe? O fẹ́ mú card àbí kí ni mo gbọ́ yẹn? Má tiẹ̀ try it rárá. Don't try it. Ṣọ́rẹ́ ẹni tí mo wò lọ́ọ̀kan yìí. Àmì kan wà lórí ẹ̀, anybody ò gbọdọ̀ súnmọ́. Tó bá súnmọ́ lásán, ayé ẹ̀ bàjẹ́ nìyẹn. Don't try it. Kí ni pattern ti bèbè ń ṣe? Kí ni ìtumọ̀ ẹ? Má sọ̀rọ̀ báyẹn ọ̀rẹ́, sórí bèbè lé mo ti mọ̀ ti pẹ́ o. Nǹkan tó bá dẹ̀ sọ bẹ́ẹ̀ ló ṣe rí. Olómọ̀ kan tó rí o. Kò sí ẹpẹtẹ. Lárí mọ́nì. Ọmọ tó máa ṣe rẹ̀ ń sìn. Mi I go dey call you. Ó ti ń lọ nìyẹn. You be na ẹ̀jẹ̀ na. You na ẹ̀jẹ̀. Me I go dey call you. Yóò ti yí ẹ. Me I go call you my bro. Ṣebí na sí your number na. Me I go tán ara you na. No for. Wàá gbé mi dìde. Saamu. Saamu. Famake, ó normal, break time ẹ ló wà. Ó lè rí bí. Márò! Gbogbo ìtọ́ Dubai. Gbogbo ìtọ́ bó obìnrin yẹn sọ yẹn, má rò rárá. Ṣọ́wọ́ kò bìnrin fọ́ ni, ṣọ́wọ́ kò lè fọ́ fún ẹ. Pẹ̀lú tó sọ yìí ó lè rò fún ẹ. Àmì tó ló wà lórí ẹ ó lè má jẹ́ ti bí, ó lè jábí pé ó lè ṣe. Ṣọ́kọ́ ẹlòmíì máa kúrú, tóbìnrin máa ti wò pé ìsàlẹ̀ máa kí. Ó lè ti wo kí ń bọ̀ tó wà lára ẹ. Má rí wò bẹ́ẹ̀ rárá. Tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni, Ọlọ́run á ṣe dáadáa fún ẹ. Ó ti mọ̀ náà la o. Ojú ọ̀nà gangan òun ló wà níbi tí mo ti rí ẹ lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ yẹn o. Tẹra mọ́ bẹ́ẹ̀ o. Má fi bẹ́ẹ̀ lẹ́ o. Má rò tí wọ́n sọ yìí o. Èmi máa ń dúró tí èèyàn táyé èèyàn máa fi balance ni. O ò ní rò yẹn o. Bẹ́ẹ̀ni. Wọ́n ti tún máa rúwọ́ yín ṣe. Ẹ̀rọ àbẹ̀rẹ̀ má gbowó. Saamu Alajo. Saamu Alajo. Ó ṣe ní ti wọ́n ṣe. Mi ò dá sí ẹ̀rọ. Àṣìṣe ìmọ̀ sọ́lé yìí. Ṣé ti sọ ṣẹlẹ̀ ní kọ́ni? Ẹni sọ jàre. Ṣé ìkórè ẹ̀yin mẹ́ta ti dàrú? Ṣé ìkórè yìí ti burú? Mo bẹ̀rẹ̀ ní o. Ṣé wàá ta wà bí tẹ́lẹ̀ làwọn àbàjẹ́ ni? Àbẹ́yìn tẹ́ẹ̀sẹ̀ dé ìkọ́ni. Ẹ̀yin new guys ní nà. Bẹ́ẹ̀ ṣe máa sọ lọ́nìí yẹn. That is history. New guys. Kí ló dé? Ṣé mo jọ ẹni tí ò ní ṣe lójú ẹ̀ báyìí? Tẹ́lẹ̀ pé new guys máa couple every time. Wá ọba yín sábà. Wá yes. Gbọ́n ló ń lọ. Iṣẹ́ wo ló ń ṣe? Ṣé ilé ìjẹun tó ní ṣe lójú ẹ̀ bó ṣe ń wò yìí? Ilé ìjẹun tó ní ṣe ilé ìjẹun tó ní ṣe. Irú àwọn tó ń jẹ kọ́ máa fi òṣì orí burúkú rẹ̀ wà lára nǹkan mẹ́tì ní èmi lè embarrass báyìí torí dúdú ṣẹlẹ̀ sí mi, èmi lè fìrà ìlọkulọ lọ lára báyìí tó yọ lọ ládùúgbò yìí. Ẹ̀yin guys ẹ má wulẹ̀ lọ́bìnrin rárá, ṣé ń gbọ́ mi? Ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́n pa ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ti màlédé ni. Àbó ìṣe wà yìí nǹkan ti tán fún pátápátá, ó ti tán fún ráúráú ni. So àdúrà ní kẹ́ mọ́ bá gbà bó ṣe wà yìí, ẹ má wulẹ̀ ká mára yín rárá. So àárín yín ní kẹ́ ẹ wò, ní kẹ́ ẹ wá dáadáa ká lè mẹ́ni tó ń hùwà ibi tó ń hùwà bàjẹ́. So ẹ má wulẹ̀ lu ọkàn sí rárá ni. Mo gbogbo èyí tẹ́ ń sọ yẹn kò kàn mí rárá, ṣé ń gbọ́? Ẹ̀yin new guys yìí ni. Àwọn new guys ni. Bẹ́ẹ̀ni. Àwọn new guys ni. New guys ni. Kí ni a fẹ́ ṣe sọ́wọ́ tó wà lẹ̀ tó ní máa fi gédégédé fi gé wa lára ní community pé àwa boys yìí là ń ṣe nǹkan tó ń ṣe kí la lè ṣe. Lọ́dọ̀ ti tèmi kò sí much ta lè ṣe o, mi ì bílíì pa ní much ta lè ṣe. The only thing tí mo rò bá lè ṣe látọ̀dọ̀ tèmi ni pé ká gba security tó máa cover gbogbo àdúgbò yìí tó ní mo máa ṣọ́ra fúnra wa. Simple. Kò sí wàhálà. Kò sí wàhálà o. Mi ò ní sọ ju ẹ lọ àbí ṣé àbí kí ló tún kù. Mi ì tí parí ọ̀rọ̀ mi. Ṣé o fẹ́ fi mí lẹ̀ sí bíbá yà?
títì mẹ́wàá kan mọ̀ ni. Ẹgbà. Ṣé gan sa. Olúwa ló ṣeun. Sáàmù yìí, ẹ rí dájú wípé ẹ kà á sínú omi tí ẹ bá ti délé. Ẹ rí dájú wípé ẹ mu omi yẹn kẹ́ tó sùn. Tí ẹ bá mu, ó dá mi lójú wípé ẹ máa rí ìfarahàn Ọlọ́run lójú ìran yín. Tẹ́ ẹ bá ti rí ìran, ohunkóhun tẹ́ ẹ bá rí, ẹ padà wá sọ́dọ̀ mi kẹ́ wá sọ fún mi. Ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀ láyé yín. God bless you. Olúwa ló ṣeun. Ẹ pẹ̀lẹ́ o. Mo kí yín o. Ẹ kú jókòó. Ẹ sà, afẹ́fẹ́ yín jẹ́ bàbá ẹgbẹ́ wa ni sà. Bàbá ẹgbẹ́? Bẹ́ẹ̀ni. Bàbá ẹgbẹ́ bíi ti báwo nìyẹn o? Dádì, bẹ́ẹ̀ ṣe wá rí bàbá ẹgbẹ́ club wa ni sà. Inú mi dùn wípé ẹ ro rere rò mí. Ní gbogbo ọ̀nà yín Ọlọ́run á máa ro rere rò yín. Ṣùgbọ́n ẹ má wá bínú o. Club wo lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀? Daddy, Chelsea fans ni sir. Chelsea. Chelsea ni sir. Bọ́ọ̀lù kọ́ yẹn. Ọmọ Chelsea gbogbo yín. Kò sí problem, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run á gbórúkọ yín ga lórí ayé àwọn ọmọ yín, ẹ gba ọpẹ́ wa. Àwọn ọmọ rẹ̀ rèé, òye ayé Olúwa fi yé wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta Olúwa bá mi fún wọn lọ́gbọ́n. Ẹ ní gọ̀. Ohun tó tọ́ tó yẹ lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ Olúwa máa fi yé yín. Ẹ ní parẹ́ máa yé o. Ẹ ní tán o. Ẹ ní tán o. Ẹ ní tán o. Ẹ máa tàn ni. Jésù Olúwa wa. Saamu Alajo. Saamu Alajo. Yóò gbé ojú mi sí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run àti ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí ń pa mí mọ́ kì yóò tòògbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì yóò tòògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi ní ọwọ́ ọ̀tún rẹ̀. Oòrùn kì yóò pa mí nígbà ọ̀sán tàbí òṣùpá nígbà òru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti àbọ̀ mi mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Arákùnrin, níjó kọ́kọ́ wá bí ibo ló gbà wọlé. Ọ̀nà bẹ́ẹ̀ mo gbà wá màmá. Abájọ, ọ̀nà yín è sọnù, ibi ìlú ò bá ti gbà. Àti pé màmá, ìgbà tí mo wá bí lọ́jọ́ sí, mo bá àwọn ará ọjà ń bí tó ń nájà. Èyí ta dé ń sìn, ààrẹ nìkan kan bí. Yóò rí bẹ́ẹ̀, nítorí èmi è sọjọ́ ọjà. Ṣùgbọ́n tí mo ti wà níbí lónìí, máa bọ́ pé gbogbo wọn, ó sì bá wọn nájà. Kódà ó dẹ́ nìkan ló kó wọn láàrin wọn. Iye ọmọ òní pamọ́ àìjẹ́ ẹ̀yin ará ọjà mo dákun mo pé ẹjẹ́ mi ní òtè mi. Ẹ̀yin ará ọjà ẹ kú ọjà o. Ẹ̀yin ará ọjà ẹ kú ọjà o. Ẹ̀yin ará ọjà ẹ kú ọjà o. Ẹ wá ra ohun tá a tà o. Ohun tá a tà rèé. Ẹ wá ra ohun tá a tà o. Ohun tá a tà rèé. Ẹ kú ọjà o. Mo kí yín, ẹ kú ọjà. Nítorí arákùnrin yìí,
ohun mo ṣe wà ń bí mo fẹ́ jẹ́ kó dẹ́nìkan lókòwò láàrin yín bẹ́ẹ̀ ni. ná jàǹbó ìgbà tó jẹ́ wọn ńkọ́ mo fẹ́ kí ó jáde kúrò níbí nísìn. tó o bá fẹ́ fojú sunkún jẹ́ kí arákùnrin fibí sílẹ̀. arákùnrin o ò lè rọ̀nà àbáyọ. báyé fẹ́ báyé kọ̀ ò tún rẹ́ni dá lókòwò. ẹ wá ra òǹkàǹkà o òǹkàǹkà rèé. Mama, ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Arákùnrin. Mama, ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Mo jẹ́ n rí ọmọ láyìíká. Mama. Bí ìmọ̀ pé o ti lọ forí gùn. Mama, ẹ jọ̀ọ́. Mo jẹ́ n rí ọ sákàní. Mama, ẹ jọ̀ọ́, mama, ẹ má fi bílẹ̀ lọ, mama. Mama, ẹ jọ̀ọ́, mama, ayé. Mama, ẹ jọ̀ọ́, ẹ má lọ, ẹ má fi mi sílẹ̀ lọ, mama. Ayé mi. Jọ̀ọ́. Yeah! Baby, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ló tó pariwo bẹ́ẹ̀ yẹn? Mo rí pé ó ń sùn lọ́wọ́ mi dẹ̀ fẹ́ disturb ẹ̀ torí ẹ̀ ló ní ò jẹ́ kí n jí ẹ wọlé. Kí ló ṣẹlẹ̀? O lè bí ìgbàlá tí mo ní mo máa ń la ẹ̀ mo tún ti la. What? Lẹ́yìn tó ka Bíbélì tán, tó ti kà sínú omi, tó tún ti gbé mu, ó tún wá ń lárò àlá báyìí. Wọ́n ó ti sú èmi o, ó ti sú èmi o. Mi fẹ́ wàhálà tó pọ̀ tó báyìí, ó ti sú èmi o. Àbí? Bóyá bọ̀dá kan àbí bọ̀dá Saamu àbí kí ló ń pè wọ́n tó sọ fún mi. Bóyá ká lọ bá wọn o. Bóyá ká lọ bá wọn tó bá jọ́dọ̀ babaláwo, tó bá jọ́dọ̀ anybody, any place tó bá tiẹ̀ mú wa lọ, kó mú wa lọ sí bó ti sú èmi. Because it's obvious that this pastor Sobe of 18 is not working. It's not working o. Olórí òkè ó gbéra ṣánlẹ̀ àgbàdo àgbóúnjẹ wá ṣe gbogbo ẹ̀. Nothing is working o. Jẹ́ ká lọ bá wọn o. Jẹ́ ká lọ bá wọn. Ó ti sú èmi o. Sú èmi o. I don't even understand. Ó ti sú. Understand báwo ní sùúrù ṣé bí option ni mo ti kà kalẹ̀ yìí náà. Jẹ́ ká lọ bá wọn o. It's obvious ilé ò ṣiṣẹ́ o. Kò ṣiṣẹ́ rárá ni. Jẹ́ ká lọ bá wọn. Option mo ti kà kalẹ̀ wá ṣe lóun understand. This is not the matter of pé òun understand o. Jẹ́ ká lọ bá wọn ni. Jẹ́ ká lọ bá bọ̀dá Saamu ni. Ti sú èmi o. Mo ṣe wàhálà kankan mo ti sú mi láti jọ. Mo ṣe mo ti sú mi o. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Bọ̀dá gbàyà òṣì, gbàyà oníranú lórí burúkú, òkó mi ẹṣin dà sílé ẹran, kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí mo rò ló ń ṣẹlẹ̀. Bọ̀dá òṣì, bọ̀dá gbàyà. Pẹ̀lẹ́. Ẹ wá kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ nájú wọlé oníléeṣẹ́ rẹ̀ yàn ta ní tálẹ̀ béèrè. Ẹ káàárọ̀ mà. Ẹ jọ̀ọ́ má bínú mà. Ọkọ mi lélẹ̀, ẹ jọ̀ọ́ bọ̀dá Saamu la béèrè mà. Ẹ jọ̀ọ́ ṣẹ́nu ń dun ọkọ yín òun ò lè sọ̀rọ̀ ni. Bí ọkùnrin bọ̀dá Saamu ṣe jẹ́ sí mo dẹ̀ ní láti lọ wọ́n wà very important ni wọn. Àbáyé bọ̀dá Saamu fẹ́ bàjẹ́ ni. No, àbí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń pè lọ́kù pátápátá àbí tí yín fẹ́ rún ni. Ẹ̀jẹ̀ jọ akú mi níbi akú lọ jẹ́ sí mi. Ta ló tó jalè? Ta ló tó jalè? Mo sọ bẹ́ẹ̀ náà, mo ń ro bẹ́ẹ̀ náà, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà. Ìwọ bọ̀dá gbàyọ̀ onírin òṣì lẹ́sẹ̀ yìí. Ìwọ kọ́ mi ẹṣin dà sílẹ̀ ẹran kọjá òṣì. Jọ ń bolẹ̀ tí bọ̀, ń bolẹ̀ tí kó ṣì bolẹ̀ tí kó ra dáradára bọ̀. Àwọn onírin òṣì. Kí ló fariwo? Kí ló fariwo? Kí ló ṣẹlẹ̀? Sórí ẹ̀ pé ṣá. Are you sick or something? Ṣé kò sórí ẹ̀ ṣá? Àfàdàmọ́ di ẹ̀dọ̀ ni. Èbú tó wà lẹ́nu mi tí mo lè bù á tó 10. Nítorí mo láìkẹ́ ẹ ní, ṣé kí n ju méjì? Ṣé n ju méjì fún ẹ? Kí ló wá ṣe é? Téèyàn bá ń sọ̀rọ̀ ó bá dákẹ́ ni mo wà bí ó dẹ̀ fúnyàn lé sí. Ṣé bí tá a lọ ṣó enjoy ẹ̀? Mo enjoy ẹ̀ sá. Ṣó filẹ̀? Mo filẹ̀. Orí ẹ pé ṣé a lè padà lọ? Bẹ́ẹ̀ni sá. A kò lè ní já fún ẹ. Kò ní yẹ pẹ̀lú bó ṣe ló fẹ́ padà lọ sínú ẹ̀ ń dùn yẹn ayọ̀ ẹ̀ máa padà dìbàjẹ́ ni ṣé gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yìí nínú ilé yìí ẹ máa rò bóyá ojú nǹkan tẹ̀ ń ṣe yìí lọ ni. Kí ló ṣe leyele pé àtẹ̀péjọ èpè yóò wá pọ̀ jù báyìí. Èpè òṣìwò ló pọ̀ no èpè wèrè wọn ló pọ̀ ṣé o ti máa gbé ìgbájú fún ẹ etí ẹ máa di dànù ni á jẹ lẹ́nu nǹkan tí máa ṣe fún nínú ilé yìí nǹkan tí máa ṣe fún gbogbo yín ṣé ọmọ kí bẹ́ẹ̀ ń ṣe nìyẹn ṣé ọmọ kí bẹ́ẹ̀ ń ṣe nìyẹn tẹ gbé wèrè pẹlẹbẹ tẹ gbé lé mi lórí ẹ tún ti gbé wúlẹ̀ bàǹtí wá ẹ má wọrí mo pàlú fún yín èmi àti inú lẹ́yìn àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan lọ. wéètì ò lè wọ 90. ìtọ́jú iná nìyẹn. ó ṣe jàre orí ẹ pé orí ẹ. Ibo lẹ́yìn àti gorodom bolẹ̀ tí ń bọ̀. pẹlẹbẹ ní tí ayé dé yìí ní gauge lítà kàyé wà yìí ní 225 kàyé dé yìí tó o bá fẹ́ pín àbọ̀gbọ̀ turn mi fẹ́ rójú ẹ̀ máa wọlé lọ. Ìgbéra ẹ̀gbọ́n bọ̀dá Saamu kí ló sọ yín burúkú gan ẹ̀ náà máa
ṣe é ṣe yọ pé ọkọ̀ máa pín èmi ò ní pín lórúkọ Jésù èmi ò ní pín o ẹ fẹ́ fẹ́ pín kọ́ lọ pín o àtẹ̀yẹ tí wọ́n gbé jáde ẹ̀jẹ̀ ìjọ máa pín kí ló ṣẹlẹ̀ ẹ wò mọ̀ wọlé lọ́mọdé bá padà jáde tí bá padà jáde tí wọ́n bẹ̀rẹ̀ méjèèjì bẹ̀ kí kọ́ máa ṣe yín ni. no tó o bá bìlì pé fẹ́ẹ̀kì lè pè mí tó o bìlì pé èpè mi ò ní ṣe máa wo àárín ọ̀dẹ̀ bọ̀dà Sàámú tó bá wí ló wà bí tó ń padà wá bọ̀ bí kó wá wò bóyá ò ní pin àbò máa pin onírànù òsì gbígbẹ́ àti wájú àtẹ̀yìn kò sí kankan bẹ̀ ó lójú adé mo ti gbàgbé ti pé látọ̀dún yìí mo ti gbàgbé ti pé ó dà báwo má máa fún yàn lé sí ó mọ̀ kébi tá a lọ wọ́ọ̀kì mọ̀ kébi tó ń lọ bẹ́ẹ̀ wò kò wọ́ọ̀kì pákéjì yẹn láyé gbà kò yẹ táwọn èèyàn bá ti mọ ibi tó wíìkì sí wọ́n á fi bẹ̀ wọ́n á fi wọlé sí ẹni so yẹ suffering and smiling òun láyé gbà máa wọlé lọ àtúpadà wà bómi lọ ìjọ inú ilé mi ohun tí mo fi ń gbáyé nìyẹn ohun tí mo fi live long nìyẹn kí ló ṣe ẹ láàrin ojú ẹ ṣe kóró ṣe bí mo rí ẹ lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tó tèmi àti ẹ tó mú lọ tó lóun wóbìnrin oríta ṣó ṣe wóbìnrin oríta yẹn káàkiri ni ó kàn tí jọra wọn. tí jọra wọn kàn dàbí pé òun wọ́ sí fẹ́ máa rí bákan bákan sí. ó tún wọ́ sí ni. jẹ́ ẹ̀ sọ fún ẹ mo mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣọ́ọ̀kì mi ò tètè understand nǹkan tó sọ ni nígbà tó sọ pé òun wá obìnrin oríta tí mo fi mú ẹ lọ sọ́dọ̀ wèrè ọmọ ti bí torí mi ò gẹ̀ẹ́tì ẹ̀ mo mú ẹ dáadáa tẹ́lẹ̀ kó má dé lọ jẹ́ pé ó lọ forí gbé nǹkan mo ni mo ṣe ní kí n mú ẹ lọ sọ́dọ̀ olóṣù àdúgbò wa èmi ò gẹ̀ẹ́tì ẹ̀ àtúwá pàdé àwọn ọ̀rẹ́ tí ọmọbìnrin kan sọ wípé òun rámì kan lórí ẹ pé kò lè ṣoríire ayé ẹ ni ò ní ṣoríire o ayé ẹ máa dá o béèyàn ṣe wà yìí kò lè gbabi kó má gbàre o Ọlọ́run má jẹ́ kí ibi wá pọ̀ jùlọ lọ ni o gbogbo ibi tí mo dẹ̀ ti gbà láyé mi pátápátá mi ò ní rí bí mọ́ mi ò ní rí bí mọ́ tí màá fi kú lọ́jọ́ ayé mi re ni màmá rí ojú mi máa rí re ní gbogbo ìgbà ni wà máa rí re ní gbogbo ìgbà ni o ṣó ti yẹ ẹ́ sìn má ro kí ló ń ṣẹlẹ̀. bàbá Sàámú ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀ bí a ṣe máa wọn tó ń yíwọ́ padà tẹ́lẹ̀ mú mi lọ sọ́dọ̀ wọn bí a ìyípadà máa tún wà. láàrin ṣé ètí ẹ tí mò ń wo yìí ṣé o lè fi jẹ bọ ni o lè jẹ bọ pẹ̀lẹ́tẹ̀ yìí o ń bọ̀ bí ìyà ń jẹ́ o fi kírímù sèrun ṣé o lè fi rúgbá ni o wọ́dọ̀ babaláwo are you serious. bẹ́ẹ̀ ni sàbúdá Sàámú èmi ni mo mọ bọ́kọ mi ṣe rí tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní ìwàkuwà là ń wá nǹkan tó bá sọnù ẹ jọ̀ọ́ sá ibi tẹ́ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi mú lọ ẹ jọ̀ọ́ sá. arínájà tí mo mọ̀ ó máa discipline ẹ kó tó ṣe ẹ lóore jẹ́ ká fi òun lẹ̀ but tó important jù tí mo mọ̀ nísìn ó níbi tí mo ti pàdé ẹ ìyẹn ọ̀dọ́ májíkà ọ̀dọ́ sọ bẹ́ẹ̀ sísọ bẹ́ẹ̀ ò dẹ́ lóhùn ní àbíbáwo lẹ́vù tẹ́ fi bá sọ̀rọ̀ ó ló yàtọ̀ èmi mọ lẹ́vù tí máa fi bá sọ̀rọ̀ tí ó máa fi dá yín lóhùn ẹ wo bí ìyàwó mi ẹ̀yin méjì ẹ jókòó báyìí àní ẹ jókòó báyìí náà mo ń bọ̀ sí ẹ wá jókòó bí ẹ jókòó báyìí mo ń bọ̀ mí ní pin láyé mi. Ọlọ́run gbogbo àgbáyé agbórúkọ yín ga ẹgbà ọpẹ́ wa ẹ̀yin tẹ́ mọ̀ gbogbo tẹ́ sì ń ṣohun gbogbo awípẹ́ ṣé Olúwa ẹ gbà ẹ̀yin wà lórí àwọn ìránṣẹ́ yìí Olúwa ẹ gbàdúrà fún wọn ohun rere gbogbo èyí tí ọkàn wọn ń fẹ́ Olúwa fàánú ṣe fún wọn pẹ̀lú ìrọ̀rùn Olúwa ẹ ṣe fún wọn kí gbogbo ògo jẹ́ tiyín Jésù Olúwa wa àmín. Ọlọ́run tí kì í farapamọ́ jẹni níyà á dá gbogbo ògo padà sọ́dọ̀ yín ẹ jẹ́ ká ṣe ògo sí i. Arákùnrin ǹjẹ́ ó wù yín gangan láti bọ́ nínú ogun tẹ́ wà yìí. Pastor irú ìbéèrè wo lẹ ń béèrè yìí gbogbo last week bíi ni mo wà tí mo yí lọ sí mo yí bọ̀ ẹ tún kọ bible verse fún mi ẹni kì í ka sómi kò sí àyípadà náà mo tún dé sí ẹ tún béèrè pé ṣé mo fẹ́ káyé mi padà irú ìbéèrè wo lẹ ń béèrè lọ́wọ́ mi yẹn. Andre Saamu. What has come over you? Kí ló ṣe é? Iwájú pásítọ̀ ló ti sọ̀rọ̀ báyìí ṣé bá bí ẹni question ni wà á dé dáhùn tó bá jẹ́ pé bó o ṣe ń ṣe látìgbà tó ti wá bí nìkan lè wọ́kọ́ abájọ mo sí pé ó déwájú sọ bẹ́ẹ̀ o rọ̀dọ̀ àbájọ ṣé bó ṣe ṣe lélẹ́yìn ṣé bó ṣe ṣe bó ṣe wá ṣe wájú níwájú pásítọ̀ rẹ̀. Brother Saamu, it's okay. ìjà yín ni mò ń gbé what will you say. Thank you ẹ ṣé lásán kọ́ lélẹ̀ ogun ni. Kódà arábìnrin. Yes sir. Ẹ kú jókòó. Ẹ rà sọ. Ṣé lóòótọ́ ni ó wù yín kí ọkọ yín bọ́ nínú ogun tí wọ́n wà náà yìí? Pastor irú ọ̀rọ̀ olè ń bi mí yẹn kí ló dé tí mi ṣe nífẹ̀ẹ́ kó bọ́ kúrò
àjọ wà ń bẹ̀ ni we are in this together so what will be my gain tí ò bá bọ́nu ogun torí ẹ̀ la ṣe ń wá ọ̀nà àbáyọ káàkiri látijọ́ ẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni díẹ̀ tẹ́ fi ń ṣe ọkọ yín. pásítọ̀ mi irú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn irú rọ́bìṣì wo nìyẹn dúró bébì ṣé ẹ wà ókè ṣé o ṣe pé orí yín dàrú kí ni gbogbo rọ́bìṣì èlé báwo ni màá ṣe máa ṣe ọkọ mi màá tún máa jọ máa wá solution káàkiri dúró kí ló mú mi wá ṣe lọ́dọ̀ fake pastor yìí pastor irú rọ́bìṣì irú pálapàla wo ni. Quiet! Are you sick? Are you normal? Ọkọ ẹ débi ó gbójú mọ́ sọ bẹ́ẹ̀. Ìwọ náà tún débi ó tún sọ̀rọ̀ sí májíkà. Ṣé mo ń tẹ̀ ṣe ṣá? Kò ní wí nígbà tí o rí. Bọ̀dá Sàámú ẹ filẹ̀ arábìnrin gbọ́ mi dáadáa ọ̀dọ́ ni mí o tó kún fún agbára Ọlọ́run ẹ̀mí Ọlọ́run gbénú mi ohun tí mò ń sọ fún ẹ gbogbo ni wípé kí lọ́kọ ẹ ṣe fún ẹ tó fi ń ṣe. Kẹ́mi mo dáràn Kẹ́mi kí ni mo ṣe fún ẹ Kẹ́mi ẹ gbà mí mo dáràn. Kí ló ṣe ọjọ́ kìíní àná tí mo sọ pé kó dá mi lókòwò látijọ́ ẹ̀ ó sọ fún mi pé mi lọ́pọlọ pé mi ní sẹ́ǹsì. ẹ ju ẹ bá mi bá sọ̀rọ̀ kó jẹ́ kí n ṣiṣẹ́ ẹ wo mi kì í ṣọ̀lẹ ẹ wo mi ní ìṣọ̀lẹ mo lè ṣiṣẹ́ bá mi sọ fún kó jẹ́ kí n ṣiṣẹ́. máa ń rí mi abẹ́ ẹ bá sọ̀rọ̀ ó ṣàfọkàn ìgbà tó láti jáde ẹsẹ̀ ìgbà sí máa ń rí tiẹ̀. Sista mi èmi tí ń lọ nìyẹn o ṣé kájọ máa lọ nàbí ẹ máa dúró. Tí ẹ kò fi yín lẹ́nu fẹ́ bá ẹ sọ ọkàn mi ọ̀rọ̀ ìyàwó wọn fẹ́ bá ẹ sọ ju wọn fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ní bá mi dá lóko bá mi ṣí ṣọ́ọ̀bù fún kóun náà máa tajà ó mọ̀ pé owó tó bá tilẹ̀ lóṣù máa ń lò tó bá ṣí ṣọ́ọ̀bù tó ń lọ tó ń bọ̀ tó ń tajà tó ń ra nǹkan òun náà wà bízì pé kọ́ wọn ní máa jókòó lé jọ̀ọ́ torí Ọlọ́run please. ẹ ti múnú bí mi o ṣé irú ẹ̀ lọ ń ṣí ṣọ́ọ̀bù fún ni ẹ wò náà ọpọlọ mélòó ló ní tó fẹ́ fi ṣí ṣọ́ọ̀bù fún ẹbí náà ṣe bóun rè ọpọlọ wo ló fún mi lọ́pọlọ kan ẹbí náà ẹ wò náà ṣé yà ń jẹ́ ni tó bá béèrè owó màá fún kò sí èyí tó máa béèrè tí mi ò ní fún kí ló fẹ́ fi ṣe ṣe ideas béèrè ló ní tó fẹ́ ó kò máa sanwó náà ni àǹtí mi ẹ wò èmi ti fẹ́ máa jáde ó máa tẹ̀kẹ̀ ẹ̀yìn ẹgbọ́ ó dàbọ̀. láàrin máa ní sùúrù àwọn òun ní sùúrù má kì í máa bá sọ̀rọ̀ ṣòtúbọ̀ wà ní sùúrù ló máa ní o sùúrù ò tí tó ní o máa bá sọ wá ṣí business fún ẹ kódà á tún fún ẹ lóyìn lọ́pọ̀ ní kó máa fi ṣe business ṣòtúbọ̀ o ní láti ké mọ́ ṣòtúbọ̀ tó wá dé máa tún bá sọ̀rọ̀ má ké mọ́ jọ tó yọ lọ́wọ́. Kẹ́mi òṣì gbà òun ló ń ṣe. kí ló mí ìpọn ṣòṣì náà. ókè kí n má bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà kọ́ ni. báwo ló ṣe ń bá sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ mi náà ni. o kò jẹ́ kí ọkùnrin bóyá ìwọ náà dẹ̀ ló sọra ẹ̀ di kíní sílé o kò jẹ́ kọkùnrin sọ ẹ́ di ṣíà sínú ilé statue lásán lọ sọ ẹ́ dà bóyá fáìn tó yìí èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ dáadáa mo ní ṣọ́ọ̀bù tèmi o ẹni ní má bá ẹ sán òun náà ní tiẹ̀ tó mọ́ o sọra ẹ̀ di full housewife sílé ó máa wà alright last kí mo sọ ó máa wà alright. kẹ́ẹ̀ni. mi ní mi ṣiṣẹ́ òun ló ní kí n má ṣiṣẹ́ ó ṣe pé ṣé òwe mi náà ṣe mi kí n ṣọ̀lẹ ó ṣe pé mi ò fẹ́ òun ló ní kí n má ṣiṣẹ́. báwo ló ń sọ̀rọ̀ báyìí ní gbogbo ibi tó ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ti sọ ẹ́ di dìdìrín sínú ilé. jọjọjọjọ kí ló ń ṣe ẹ náà ó jẹ́ ń sọ gbogbo ẹ̀ ìwọ gan ló mọ nǹkan tó ń ṣe o nǹkan tó rò ń pò mọ́ ń pa ẹ̀ ò mọ́ nǹkan tó ń ṣòun gan fúnra rẹ̀ gan kò yé wo Kẹ́mi ìwọ mo bá náà rọ̀ má dá lóhùn ọkọ ẹ̀ ó ní ẹni tó ń fẹ́ ń ta. kí ni mo sọ. nísìrú as a matter of fact mo gbọ́n pé information tó reach mi kò ní pẹ́ gba ṣọ́ọ̀bù kan. ṣé tẹ̀lé ò ní gbé báyìí. tí ó bá ṣe fún mi ló sọ̀rọ̀ ẹni màá ló ń parọ́ ni fún mi tí mo dẹ̀ mọ̀ kí n parọ́ òun ni ẹ báyìí o òun ló ti fẹ́ fẹ́yàwó mi ìlí ẹ òun ló sì rí kan gbà ń bẹ́ẹ̀ yìí má tètè wá solution sọ́ra rẹ̀ kí ni ó ṣe bẹ̀rẹ̀ ni má tètè wá solution sọ́rú ẹ̀ ibi tó ti wá fẹ́ mẹ́rù ẹ̀ dì báyìí ni mi ò mọ̀ o. Hello sister bó lè wá a ní wọ́n ti pè mí pé àwọn tí ń bọ̀ ń sin ẹ ṣe kíá mi ò fẹ́ gbogbo orú ọkọ̀ báyìí.
me. So really. Was it for real? Oh my goodness! Oh, this is so lovely. Madam Crown, good afternoon. Thank you. Thank you. So like it. I love it. For sure. I love it. Well, was plan mi gogo fún ẹ, mini mart àbí supermarket gangan ni plan mi fún ẹ. Ó ti yé, but tó sọ pé like àdúgbò ẹ, mo ní kí gba small one yìí fún ẹ so that wàá lè ní more experience ká tó lọ sí supermarket àbí mini mart á máa gbà. So like it. I love it. For sure. Ẹ wo lárí àtòbìnrin, ẹ wo lárí àtòbìnrin. Ṣé bí mo sọ fún ẹ wọ́n ló gbọ́? Má lọ gbà. Má lọ dúró. Ẹ wo máa kúrò láyé òde fún gbogbo nǹkan tó ń ṣe yìí. Nísùúrù. Ṣé bí mo sọ fún ẹ wọ́n ló gbọ́? Má jẹ́ kó rí ẹ. Ṣé fẹ́ lọ jà ni? Jẹ́ ká máa lọ. Mr. Shemilori. Yes, sir. Ẹ jọ̀ọ́, ẹ bá ṣílẹ̀kùn a fẹ́ wọlé. Ọ̀gá mi mọ̀ pé máa wọlé. Àwọn ó ṣẹlẹ̀. Let me go and get the key, sir. All right. Mo ń bọ̀ sí. Àdúgbò yìí máa tajà gan for it. Àwọn civil servants pọ̀ ládùúgbò yìí before we know it. You see? Ọjà ti tán. I like the place. I like it. You're Thank welcome, you. You're welcome. You're welcome. So everywhere makes sense. But ó prefer gbogbo àwọn ọmọ òṣì àwọn ọmọ aláṣẹ́wó yẹn àwọn máa ṣàna yẹn. Ó prefer gbé kó lọ open shop fún ó rò bóyá mi ìmọ̀ àbí. Anyway, sori mo lọ ọ̀dọ̀ babaláwo mi ò lọ ọ̀dọ̀ oníṣègùn kankan. In as much as tó bá ń gorí àyà mi tó ń rí òwò mi kò lè lọ síwájú ni kò lè wọ́ọ̀kì fún ẹni. Kò lè wọ́ọ̀kì fún ẹni kò lè possible ni. Ẹ jọ̀ọ́ precious ìhòhò. Ẹ jọ̀ọ́ oníhòhò weapon. Yeye weapon yín ní ìhòhò yín. Láàrin ṣáyé ẹ̀rì o ti join league ìwọ náà ti wà league o lè rí gógó wàláì o lè rí 1 o lè rí 1-0. Wọ́n fìyàwó ẹ lẹ̀ sílé oní orí ẹ ò pé oní kò ní làákàyè àbí bẹ́ẹ̀ kọ́ o wá lọ invest fobìnrin mi níta jọ investment wo ló tó ètò òṣè sílé investment wo ló tó ètò tó gbé sílé gangan pẹ̀lú bí mo ṣe wù ẹ̀yìn sìn ó kéré jù lọ́wọ́ ìyàwó ẹ̀ wá gba bí ọdún 4 ṣé lọ́kọ́ nọ́ọ̀sì ẹ̀ rè lọ́jọ́ iwájú àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó bá ti wo tán tó ti papò ń dì ìyàwó ẹ̀ ló máa tọ́jú ẹ̀ ẹni tó máa tọ́jú ẹ̀ lọ́jọ́ iwájú ló dá lókòwò ó dá lókòwò kò níṣẹ́ tó ń ṣe àwa máa tùdú káàkiri a máa ráre káàkiri sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ríran jẹ́ kí n fún yín ní pọ́ìntì sọ. Bọ̀dá Sàámú ohun tẹ́mi Ọlọ́run fi hàn mí òun ni mo jẹ́ kẹ́ ẹ rí i. Ẹ ṣé. Arákùnrin kí ló dé tẹ́ ẹ ṣe hùwà tó tó yìí? Bíbélì ní ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn aya yín. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ ká dìídì jọ̀wọ́ ara wa kò fẹ́ ká máa ṣe bí ẹni wípé àwa la lágbára tán torí Jésù fúnra rẹ̀ náà ló lórí àwa ọkọ. Bẹ́ẹ̀ni ní líftíkù ní 15:5 ló ti sọ. Rárá ibẹ̀ kọ́. Ibẹ̀ kọ́ bí ẹ máa wọ̀. Ó yẹ kẹ́ ẹ fìfẹ́ kẹ́ ẹ fi hàn sí ìyàwó yín kẹ́ ẹ wá máa gbé ní àìlẹ́tàn kẹ́ ẹ máa fẹ̀tàn gbé láàrin ara yín. Kí ló dé tẹ́ ẹ fi inú kan kẹ́ ẹ fi bá ìyàwó yín lò? No. Because ìyàwó yín tí mò ń wò yìí gbogbo inú kan òun náà fi ń bá yín lò. Láti bẹ̀rẹ̀ pẹpẹ ayé wọn. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ dọwọ́rú fún wọn òun ló jẹ́ káwọn náà gbèrú ìgbé ayé tí wọ́n gbé yẹn. Lọ gba ṣọ́ọ̀bù fòbìnrin níta ẹ máa gbé obìnrin ẹ máa gbé travel out ìyàwó yín ò dẹ̀ ní passport kò ní travelling passport ẹ̀ ń gbé aṣẹ́wó ẹ̀ ń gbá rìstò travel. Kristi. Arábìnrin ẹ má bínú nítorí Ọlọ́run mo fi Kristi bẹ̀ yín níbo níbi tẹ́ ẹ lọ gangan tí wọ́n ti ṣe fún yín tí ọkọ yóò fi rí ṣe mọ́. No kò sẹ́ni tó máa nà ẹ́ kò sẹ́ni tó máa nà ẹ́. mi lọ bí kókó torí ẹ. ṣé o bá tẹ fẹ́ sọ tó o bá lọ ibì kan tó o lọ ṣe kò yẹ kò sẹ́ni tó máa nà ẹ́ sí. mi lọ bí kókó sẹ́ẹ̀. kí ló kàn ṣe. Pastor mi lọ anywhere o inú yàrá náà ni mo wà ní òwò tí mo ti ṣépè fún un bóyá wà yẹn because àti kékeré lẹ́dàá mi ti máa ń jà fún mi lọ bí kókó o.
tó bá jẹ́ ẹlẹ́dàá yín lẹ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ tún bá ẹlẹ́dàá yín yẹn sọ̀rọ̀ kẹ́ ẹ fi súre fún ọkọ yín kọ́nà ẹ̀dẹ́ là padà ó máa padà wá tọ́jú yín. no mo ò lè mi rí o mo ti sọ lójú mi èmi ti wà bí mo ti gbọ́ o máa gbé gbàjú fún ẹni o èmi ò ké o mi ò sọkọ ẹ o èmi ò ní ìdàtí rí òhò ẹ o mo máa dáríjì lójú èmi ń bí o láàrin ní ọmọ mi ládùúgbò ni o mo máa dáríjì lójú mi ń bí èwo ni kó máa mi rí àlọ́kọ ẹni bó ni dádì sọ yìí ẹ máa padà tọ́jú ara yín gbẹ̀yìn ni dáríjì jọ sọ sókè. dáríjì ẹ o iṣẹ́ a máa ní lọ síwájú àmín gbogbo okó lẹ lọ́nà máa dá padà wàá ṣoríire owó ẹ máa padà ń lọ pò ń lọ. àmín bàbá kan bá bí bọ́dà Saamu bí ẹ jà bọ́dà Saamu kọ́tù Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó.